kò sẹ́ tó lo 1000. Allahu Akbar. Kò sẹ́ tó lo 300. Allahu Akbar. Láyé tàwa yìí. Allah. Kọ́lọ̀ ti dáyé. Ó ti fa orí èèyàn síbẹ̀. Àmọ́ bí wọ́n ṣe lò ó, tí wọ́n ṣe ń ta nígbà náà, làwọn á nílò yẹn. Allahu Akbar. Agége. Àwọn ya ń tag mi lórí fídíò èyí tí ó sáré gún fàyà lágbàtà ti jí lónìí ìtàwọn ìṣẹ̀jẹ̀ ká gbádùn. Àwọn ẹ̀sà mẹ́sẹ̀jì mi ọ̀sà sọ wọ́n tag mi ya kí fún sọ lórí ẹ̀ ẹbí gbogbo nǹkan ló lè máa dá sí. Àwọn alágége tí wọ́n takò Al-Qur'ani màtí wọ́n rí fídíò yẹn, àwọn alágége ò takò Al-Qur'ani ọ̀rọ̀ mímọ̀ lélẹ́yìí. A sọ pé ìmọ̀ babalágége ó ju Al-Qur'ani lọ. Èyí tí babalágége sọ yẹn àti Al-Qur'ani sọ yẹn bákan náà. Àwọn kan náà sọmọ tán pè ní yawmun, tọ́ba ní yawmun sọmọ tán pè bẹ́ẹ̀, tọ́ba ní usbu' sọmọ tán pè bẹ́ẹ̀, tọ́ba ní shahr sọmọ tán pè bẹ́ẹ̀, tọ́ba ní sana sọmọ tán pè bẹ́ẹ̀. Kí ló ń bí yawm? Tọ́ba sọ pé yawm ní tó ń bí òun náà ní al-shams, bí ayé yìí ṣe máa ń rotate lára oòrùn tá a fi wá rí òru tá a rí ọ̀sán, òun ló ń bí ọjọ́. Tọ́ba ti wá rí ọjọ́ méje á rí ọ̀sẹ̀, tọ́ba ti wá rí ọ̀sẹ̀ bíi mẹ́rin àtijọ́ díẹ̀ a máa rí oṣù. Ọlọ́run wá sọ pé a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ní inna 'iddatash shuhuri 'inda Allahi 12 shahran fi kitabillah. Ọlọ́run wá ní tẹ́bá ti wá rí ọjọ́ tẹ́rí ọ̀sẹ̀ tẹ́rí oṣù yẹn, oṣù lọ́dọ̀ àwọn Ọlọ́run 12 náà ní kojú 12 lọ. Ọlọ́run wá ní yawma khalaqas samawati wal ard. Tọ́lọ́wọ́ tafsir àwọn àfáà lórí yawma khalaqas samawati wal ard yẹn, ìtumọ̀ yẹn pé láti gbà táwọn Ọlọ́run bá ti dá sánmà táyì ti dá ilẹ̀lẹ̀ ni a ti rí ọjọ́, láti rí ọ̀sẹ̀, láti rí oṣù, láti rí ọdún. Ajá sí pé táìmù bí ò bá sọlá bí ayé sí ń jí lára oòrùn ní àníri táìmù, àníri seconds, àníri minutes, àníri hours, táfíwá rí ọjọ́, táfíwá rí ọ̀sẹ̀, táfíwá rí oṣù, táfíwá rí ọdún. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ni pé tó bá já sí pé àníri hours, àníri minutes, àníri seconds látara pé ayé ò yí, ó dáa ṣé seconds wà ń bẹ, ṣé minutes ń bẹ, ṣé hours ń bẹ, táfiwá rí ọjọ́, táfiwá rí oṣù, táfiwá rí ọdún before kọ́lọ́hún tó dá ayé. Ṣé mo fẹ́ ìbéèrè dáhùn farabalẹ̀ kó gbọ́ mi o. Ọlọ́run ti fi rìn rẹ̀ nísìnyí pé láti gbọ́dọ̀ Ọlọ́run ti dá ayé láyé ti rí di. Ìtumọ̀ ìpínpá tá a ti dá ilé ayé yìí àti ìmọ̀ ka ọdún àti ìmọ̀ ka oṣù. Ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ni pé before kọ́lọ́hún tó dá ilé ayé yìí ṣé a ní seconds, ṣé a ní minutes, ṣé a ní hours? Kí wá ní ìbámu àti kí ni relationship ti bẹ láàrin ọ̀rọ̀ tó lọ́wọ́ wá sọ nínú Al-Qur'ani pé khalaqa as-samawati wal arda fi 6 ayyam. Ọlọ́run dá sánmà àtilẹ̀ fún ọjọ́ 6. tọ́lọ́run sì fi ń rẹ̀ fún ẹ pé láti ìgbà táwọn ti dá sánmà yìí àti ilẹ̀ yìí lọ́jọ́ tí ń rídì, ọjọ́ wo lọ́run fi wá dá sánmà àti ilẹ̀ fi 6 ayyam. Ẹni tó bá mọ̀ ìgbé òun bá gbọ́ Al-Qur'ani yìí tí mọ̀ ṣẹ̀ríà sí bẹ̀rẹ̀ lára rẹ̀ tó gbọ́ hadith yìí, dákun jáde sí ìbéèrè kò dámi lóhùn. Tó bá rí ìbéèrè yìí dáhùn, ìbéèrè ti fọ́ tí ìfìfà fún báyìí ní ti babaláwo gbé sọ́rí. So gbogbo ọdún tí Ọlọ́run tó ń sọ Al-Qur'ani níbi kẹ̀kẹ́ sí ẹni ọdún lọ́dọ̀ Ọlọ́run Alfa lọ́dọ̀ Ọlọ́run ni. Ṣé gbogbo ọdún táwọn láti jọ yìí bóyá kò tí ì tọ́jú méjì lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan kan ní babaláwo fẹ́ mú jáde fún wa bẹ́ẹ̀.